ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò olóyè lẹ́kọ̀ọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ọmọ mọ́tò Sheikh Ahmad Gumi wọ́n ní bàbá ti jápa lórí àwọn platforms ẹ̀ wọ́n ní gbogbo póòsì tó póòsì against America wípé níbo Trump nothing dey happen sẹ́ aláwọn ọmọ ìyá òun ní báńdíìtì àní wọ́n lè pa yálàyà anybody nothing go happen wọ́n ní Sheikh Gumi ti delete ẹ̀. ìṣọ́kì ó ṣọ́kì èmi náà èmi ò mọ̀ pé wèrè mọ mọ́tò mi ò mọ̀ pé wọ́n ní Sheikh Gumi ti dìde ti gbogbo ẹ̀ o èmi kọ́ ni mo sọ o lọ́bì mi tọ́ka mo bẹ̀ tó ti circulate kí tó gbé wá fún yín ọ̀tọ̀ ní ṣó tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ti gbà tí mo rí báyìí mo láwọn fans mi gbọ́dọ̀ rí ẹ̀yin fans mi happy 2026 o wàláì 2026 yóò máa lọ́ǹgì gan ogun gbọ́ 2026 yìí ó máa lọ́ǹgì gan kí ni máa ja bútẹ́bútẹ́ ni o mo ti lọ bá yín wò káàkiri kí tó wèrè mọ́mọ́tò kẹ̀ ìmísí fàkàntàn bẹ́ẹ̀ síbẹ̀ kí n bẹ́ẹ̀ pín ní ẹ̀ wèrè mọ́mọ́tò níbo wọ́n ní Sheikh Gumi ti dìde ti gbogbo ẹ̀ gbogbo pósì ṣé mọ̀ pé Amẹ́ríkà ti lọ gbé president Venezuela ní èní bí ṣe ń bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí president wọn ti wà l'Amẹ́ríkà bí o wọ́n ti gbé d'Amẹ́ríkà o wọ́n ti gbé lólógìdì gan ìgbà tí Gumi rí wípé odidi president ìlú kan ní àwọn Amẹ́ríkà wọlé ẹ̀ tí wọ́n lọ gbé jáde Gumi oníkálukú lọ́mọkọ yẹ́ ẹ̀ oníkálukú ló mọ ọkọ yẹ o wèrè mọ́mọ́tò wọ́n ní àṣetánì Sokoto sáwọn èèyàn gbọ́ nǹkan tí mò ń sọ wọ́n láṣetánì Sokoto náà ti sá kúrò ní pálásì ẹ dákun torí Ọlọ́run lórí ibi tá a dé dúró yìí nísìn lórí ibi tá a dé dúró yìí wọ́n ní àṣetánì Sokoto wọ́n lòun náà ti sá kúrò ní pálásì. Who go settle this matter? Ó dàgbé 2026 yìí máa dùn gan o. Ọlọ́run 2026 yìí máa dùn o. Ó máa lẹ́tìkẹ́ o. Bí ti Gumi sọ wípé Amẹ́ríkà ò lè ṣe nǹkan kan. Mo ti pín ní ó ní Amẹ́ríkà ò lè ṣe anything tẹ̀ ń wo àkáǹtì mi sí ẹlẹ́rù tó kì í. Àkáǹtì ẹ̀ lẹ́ ń wò lórí íńtánẹ́ẹ̀tì lórí kíní o. Gumi ní 20 ó ní kíní ò lè ṣe anything Trump ó ní òun ò lè máa wò kó máa pọmọ ìyá òun àwọn àáfàá wọ́n ní ìfi fight Boko Haram wọ́n ní you fight Allahu Akbar wọ́n ní gbogbo tó bá ti bá àwọn agbésùnmọ̀mí jà wọ́n ló ti kún wá ìbínú Allah ni ṣé kìí ṣe pé ṣé Trump ń wá ìbínú Allah ni ọlọ́wọ́ Holy Ghost Holy talk ní àṣù àwọn náà tún ti lẹ́ra wọn lépè o wọ́n ti lẹ́ra wọn lépè ní àṣù o wọ́n ti pèpè jọ ewu làwọn complain
ṣé ká kọ́kọ́ play Gumi tó delete gbogbo post against America ni àbí ká kọ́kọ́ play àwọn house wọ́n lẹ president lépè o Ọlọ́run ọba 2026 ó ti wọlé ó dẹ̀ tí ó ti gbé violence wọlé ṣé ọ̀dọ̀ Gumi ni ká kọ́kọ́ lọ àbí ká kọ́kọ́ lọ sí House of Assembly níbi tí wọ́n ti lẹ́ra wọn ní èpè wọ́n lẹ president lépè èpè Gumi mọ́kọ yẹ́ o Ògún gbà wèrè mọ́ mọ́tò jọ̀bọ̀ ní ká kọ́kọ́ lọ Eke is my hobby. Happy New Year. Ibo ni àkọ́kọ́ lèmi ó ti di woro sí woro ìyá mi Sarah. Ó ti padà di woro sí woro bí ta fẹ́ lọ sí lèmi ò mọ̀. Ó ti padà di woro sí woro. Jọ̀ọ́ bo ni ká kọ́kọ́ lọ. Sọ́dọ̀ Gumi ká kọ́kọ́ lọ ní àbọ̀dọ̀ àwọn house. Ó ti padà di wèrè. This 2026 no it go long yo. 2026 my long like Trump, but that Trump, Mr. But that Trump, daddy was Trump. Now our papa be this, we no get another one. Now our papa, Gumi everybody like. Greetings, my people. I always say. I say, but boy like Gumi, a command this guy singing. I say, but boy like Gumi, everybody know Gumi ni kakokolo Gumi. Wèrè mama to Yorùbá wuyi ló lè halẹ̀ mọ́ àti daddy wa Tinubu daddy wa ni Gumi lè halẹ̀ mọ́ pàtó pon gbodidi president ìlú kan láàárọ̀ yìí ẹ̀rù gan bà mí wọ́n gbodidi president wọ́n ti gbé dá America o odidi president ìlú Gumi moja mosala gbogbo yín tẹ́ àwọn tó bọ́lẹ̀ Sunday Igboho gbà pé Sunday Igboho gbà tó lọ ká mọ́lé ó wá jápa Gumi gan ti jápa lórí íńtánẹ́ẹ̀tì nsìn Gumi ojú náà lè wùrà wúrú mo like àwọn òwe táwọn ọmọ Yorùbá bá mi ń jù kalẹ̀ ẹ bá mi share fídíò yìí jàre ẹ bá mi share fídíò yìí ó lẹ́tì kí ó ti sẹ́mẹ̀ǹgẹ̀ báyìí Venezuela Ọlọ́run ọba ò fídíò yẹn wà lọ́wọ́ mi bíbí tí wọ́n wọlé president Venezuela báyìí America ó gbédi fún yín o mo gbé fúnra mi ìdí mi bóyá tóbi tó yìí mo gbé fún yín o America mo rùdí fún yín tó tí Gumi rí bí wọ́n ṣe wọ Venezuela láàárọ̀ yìí ní 3rd of January 2026 tí wọ́n wọ Venezuela tí wọ́n rambasi odidi president ìlú tí wọ́n gbé fòó ní pò ó ti land sí America báyìí àti ìmọ̀ tó máa ti díẹ̀ jáde o ọlọ́mọdé arógún o bó sí o tàló ìjọ tó jà ń jù ọlọ́mọdé arógún o bó sí o wọ́n ti gbé president Venezuela wọ America Eke is my hobby kọ́lọ́run ṣàánú fún mi ní o wọ́n ti ru president wọ America wọ́n ti ru president o de Shehu Gumi bàbá wọn agbẹnusọ àwọn Arábí ṣé kí Gumi ò ṣeré o ó lọ delete gbogbo post against aláìwèrè wèrè mọ́mọ́tò Mr. Noah bí kí lórúkọ yín ẹ bá wa mute wèrè mọ́mọ́tò o lọ́run ṣàánú fún ẹjẹ́ agbọ́. My people, I always salute. Kasala don't boss my people. Kasala boss yo. They contest with America, they contest with fire. According to reports, Gumi, the head of the bandit, terrorists and kidnappers, don't go delete all the posts we made about America, about Trump for his page. Gumi, just say you the hear word. When two power meet, the smaller one about to the greater one. You know the hear what I be? They say Trump, they follow you, they open teeth. As Tinubu, all of them, they do personal self up for Nigeria. Trump, you know, they take that rubbish. Why? You don't go delete all the posts when you make for your page about Trump and America. You don't know who no person, the person we don't die. We don't die. My people, I mean, when I'm going to present, I say, make I bring this one for the note. Say,
ẹjọ́ mo kò ó ní kọ́kọ́ ló sọ o ó ti káàkiri lórí online káàkiri I have the post I have everything wèrè mọ mọ́tò o ó yẹ ká kọ́kọ́ sọ show yìí ní wèrè mọ mọ́tò Gúnmi mọkọ yẹ o Gúnmi ṣé Gúnmi ò ní padà sá lọ báyìí ṣé Gúnmi ò ní padà sá lọ ẹjọ́ kí wá ní Múfútì Ìwó Dáúdà Àwó àti Olúwo because ìjọ tí Gúnmi wá sí Ìbàdàn tí Múfútì ṣe show Múfútì ní Gúnmi ti ní káwọn wá gba ìbọn kó wá gba ìbọn láti ṣe kíni olóní ṣáṣú pé wọ́n tẹ̀ ti fún wọn ní ìbọn òun dání Múfútì ní Gúnmi ní káwọn wá gba ìbọn nǹkan fọ́ wèrè mọ mọ́tò kí ló fẹ́ ibo ni Gúnmi máa sá lọ báyìí ẹni Gúnmi gòróǹgò Turkey Ọlọ́run bá mọ̀ pé àwọn Turkey ò ní gbà ṣé láwọn Islamic country yẹn wọ́n ní làákàyè Gúnmi lọ sí Saudi Arabia wọ́n deport àbí wọ́n deport ẹ̀ ní Saudi àwọn wèrè wọ́n tó flag show ìyà ń jẹ yín Gúnmi lọ sí Saudi Arabia ṣé wọ́n deport Gúnmi àbí wọ́n ò deport Gúnmi bí Gaza ṣe ń fa wàhálà tó àwọn Islamic country wọ́n ti bọ́dà àwọn ni ṣé Gúnmi ṣé Turkey máa gba Gúnmi báyìí Turkey is a Fulani Ellis okay o ṣé Turkey máa gba Gúnmi dúró okay ẹ jẹ́ ká máa wò bọ̀ Múfútì gan ti change orúkọ rẹ̀ sí Fápòhùn Múfútì ti change ohun wàhálà ó get started bọ̀ díẹ̀ báyìí ibo ẹ̀dá kù tán bá gbé Gúnmi ibo ni Múfútì máa wà gbogbo àwọn àfáà tó ń ṣẹnu yànkan tó lọ dáná sunlé ìyá olórìṣà nílọrin tó lọ dáná sunlé ìyá olórìṣà nílọrin ibo náà máa fojú sí ẹ jẹ́ ká lọ sí house nù ká tó wá play fídíò tó kọ́ ká kọ́kọ́ play lè wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọra wọn lépè ní house o thank you my sister house náà wọ́n bẹ̀rẹ̀ sí ní wọra wọn lépè o Àsárídòkúnbọ̀ alpha Gúnmi don delete all im post o house bẹ̀rẹ̀ sí ní wọra wọn èpè lọ́dún tuntun ẹ̀yin house wọ́n ti wọn president lépè o no shame. But let me tell you, Mr. President, God will ask you. But let me tell you, Mr. President, God will ask. But let me tell you, Mr. President, God will ask you. Wallahi. So, Mr. President. Ẹ̀dùn ọgbà tí Aliu Ndume sọ pé Mr. President, God will ask you. Yorùbá wí. À ń gbọ́ o. Ọlọ́run á gba ọkùnrin lè lágbára Ọlọ́run. Àṣẹ ẹni sùúrù sà. Ìgbà tí Aliu Ndume sọ pé God will ask Mr. President ká tó play ẹ̀ tán. Ẹ jọ̀ọ́ kí ló dé tí ẹ̀kọ́ sọ láyìláyìláláwù lábẹ́lẹ̀. Ṣé God ò ní ask àwọn president wa yìí ni? Ṣé gbogbo àwọn olórí orílẹ̀-èdè wa ṣé God will not ask them? Aliu Ndume lára àwọn senator yìí ni o ó ní Mr. President God will ask you not even nìkan gbogbo nǹkan pátá ló gbé ṣépè ó ti padà di wèrè níbi tá a bá dé ẹja tún gbọ́. Let me tell you, Mr. President, God will ask you. A tún bí àwọn ọmọ wọn léèrè àwọn ọmọdọ́mọ wọn á tún bí wọn léèrè. Ẹni sùúrù sà lórí TikTok ẹni sùúrù. So, Mr. President, God will ask all of us, but you will be in the front. I will say, I've told the Senate President. Maybe that will help me. But that's not a joke. Wallahi, we need to. Ẹ jọ̀ọ́, ẹ̀yin èèyàn mi, àwọn bẹ̀rẹ̀ ká tó bá bẹ̀rẹ̀ sí ní gba kọ́ọ̀lù yìí sí. Kí lẹ rí? Kí lẹ lérò pé Senator Aliu Ndume kí ló rí tó fi sọ pé God máa ask àwọn ó máa ask gbogbo àti president máa wà níwájú tó kọ́kọ́ máa fọ́ ní gílọ́rùn níjọ́gbé ní àlìkíyámọ̀ tó bá wà. Ó ní gbogbo àwọn pátápátá lọ́lọ́ máa béèrè lọ́wọ́ àwọn. Ó ní this is not a joke. Ẹ jọ̀ọ́ kí lẹ rí tí Aliu Ndume kí ló rí bàbá wa lórí TikTok bá wa gbóhùn sókè. Ẹ̀gbọ́n ẹni bá fẹ́ pè wọlé náà lè pè wọlé ń sìn o.
lórí TikTok ẹ gbóhùn sókè o mo ti mute yín pàtàkì tẹ́ ń sọ̀rọ̀ lẹ́mẹ̀wá mi mo bí tẹ̀jú máa wọ̀ mute yín báyìí ẹ tó bá fẹ́ pè wọlé náà lè pè wọlé nísìnyí o. He will be in front as the Senate president. Ó ti di wèrè báyìí lórí tàbí tá a dé yìí ó ti padà di wèrè wọ́n ní God máa ask àwọn ṣé kìí ṣe pé ẹ̀rù ti ń bà àwọn pípù yìí why tó jẹ́ pé nísìnyí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéra wọn ṣépè pé káwọn ṣe needful o ó ní is not funny o ó ní it is not a joke anymore o they have to do the needful ṣé àwọn èèyàn tó wà láyé gan wọn ní judge yín kó tó di pé God judge yín ṣé àwọn tó wà láyé gan ṣé wọn ò ní judge yín kó tó di pé God judge yín Mr. Gumi ẹ bọ́ síbi bẹ́ẹ̀ pé kọ́mẹ̀ntì tí mò ń wò kọ́mẹ̀ntì Gumi ni àwọn èèyàn tí ẹ̀ríta àwọn house àwọn èèyàn ríta àwọn house wò ó dà pé Gumi àti Trump làwọn èèyàn fẹ́ kó ṣẹlẹ̀ lórí bọ́rọ̀ ṣe lọ yìí síkílẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ láàrin Gumi àti Trump ẹjọ́ torí ọlọ́yin tèmi kí lẹ lérò pé wọ́n padà ṣẹlẹ̀ láàrin Gumi àti Trump lórí bọ́rọ̀ ṣe ń lọ yìí lórí bọ́rọ̀ ṣe ń lọ yìí kí ló padà ọlọ́pàá máa padà kó anybody gúngbọ́ ọlọ́pàá máa padà kó anybody gbogbo èèyàn alákatakítí ilẹ̀ Yorùbá gbogbo èèyàn alákatakítí ilẹ̀ Yorùbá èyí náà máa rẹ́dí o àbí ẹ̀yin èèyàn mi kílẹ̀ ni mo sọ ṣé mo wíire àwọn alákatakítí nílẹ̀ Yorùbá bóyá káwọn náà máa get ready káwọn náà máa múra sílẹ̀ nílẹ̀ Yorùbá yẹn alákatakítí tẹ̀ ní wá lára nílẹ̀ Yorùbá bóyá káwọn náà máa get ready ó ti di Trump versus aláìwèrè wọn mọ́tò tó bá gbóhùn sókè. Yorùbá wuyì tí a. bàbá mi ẹ̀ ní sórí burúkú o wọ́n ní Gumi ti dìlítì àwọn póòsì kí la máa ṣe báyìí torí Ọlọ́run. kí a kó àlàjá ọdún ìyá mi. tọ́ ẹ̀mí aṣọ pọ̀ ẹ o. ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. àṣẹ Èdùmàrè. mi ò ní gbọ́lá burú sí ẹ o. àṣẹ 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 o. lórí ọkọ lórí àwọn ọmọ òní sọkún lọ́dún yìí. àṣẹ 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 àṣẹ. wọn ò ní fòkú ẹ ránṣẹ́ sílé o. àṣẹ àṣẹ àṣẹ. ìyá mi Yorùbá ní wọ́n ní onígẹ̀gẹ̀ tó ní kinní ìmú ló máa pa òun wọ́n ní kò purọ́ èmi ò rí ohun tó múni lọ́lọ́run tí ò pa ni asòpá tó ní kinní ló máa pa òun kò purọ́ èmi ò rí ohun tó wúni lẹ́pọ̀n tí ò pa ni. wọ́n wá tẹ̀síwájú wọ́n ní tí Olúbàdàn bá ń wọlá bàǹgádà ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe òun lọ́rọ̀ na our papa be this o we no get another man na our papa be this o. ẹ yẹ kí n gbé fídíò yẹn wá. Trump na our papa be this o. Trump Gumi tó ń lé fùrù kọ̀kọ̀ ṣebí a ti gbọ́ pé wọ́n ti lọ test ground nílé ẹ̀ nílé ẹ̀ gan. ẹ má bẹ off the mic bàbá ẹ má bẹ off the mic ẹ má jẹ kó tì ẹ má láòdù ẹ. ó ń dojú ẹ bọ̀ nìyẹn torí nígbà tó ń lọ gbé president Venezuela. wọ́n gbé o fídíò yẹn wà lọ́wọ́ mi o wọ́n gbé fídíò yẹn wà lọ́wọ́ mi o. mo ṣe dúró gò sí yàrá mi bí gbogbo ẹ̀ ni mo wò láì wọ́n ṣe gbé. wọ́n wọlé ẹ̀ báyìí ẹ̀rù bà. èèyàn lóhun ju ẹ lọ ní díẹ̀ ni wọ́n ń rà wọ́n ń tà lọ́jà yàgbé kẹ́rí ibi tọ́rọ̀ dé yìí wọn pé mo sọ ń gbà kan mo ní this is the beginning of the end. ẹ sọ bẹ́ẹ̀. so àwa ọmọ Yorùbá ní ká kíyèsára gbogbo àwọn kọ̀ǹda nù rẹ̀ sí nílẹ̀ Yorùbá ká tètè mọ bá a ṣe máa yọ ọwọ́ kúrò torí ó máa dójú ọ̀rọ̀. ṣe gbọ́ wípé ìyá ọlọ́sùn kan nílọrin wọ́n lọ dáná sunlé ẹ̀. mo rí ìyá mi mo rí ìyá yẹn tó wá ṣọdún ọdún òrìṣà ẹ̀ níbẹ̀ o ó lọ ìlú ẹ̀ lọ ṣọdún ni o. tí ìyá yẹn bá wà lé ńkọ́ kí ló máa ṣẹlẹ̀. ṣé wọ́n máa dáná sun mọ́lé. wọ́n á sun mọ́lé ni wọ́n ti ya wèrè. bàbá ẹ má bínú o nẹ́tíwọ̀kì yín ló kọ́ tí èmi kọ́ o bẹ́ẹ̀mi ni èmi kọ́. wọ́n lọ sí Ìlọrin ìyá olóríṣà
wọ́n ní wọ́n lọ sun gbogbo ilé ẹ̀. Ẹ bá wa gbóhùn sókè happy new year o. Hello happy new year o. Happy new year ó ti ṣe lò wá ṣọ̀pọ̀lọpọ̀ ní ìyá. Àṣẹ o. Ogbó atọ́ yín. Ṣé ti yá mi ọ̀rọ̀ tó ń fẹ́ sọ pọ̀. Tó dà à ń gbọ́ yín. Àdúrà tí mo ń gbà sí Gumi yẹn kò yẹ kó lọ dìí tí gbogbo nǹkan tó sọ wọ́n sì máa pa Gumi láti Gumi ò lè mọ́dún ìjẹ ìgbà kan tí mo sọ fún un. Ṣé ti rí ìyá mi gbogbo ẹ̀dá tó bá ti ta ẹ̀jẹ̀ yàn sílẹ̀ tó fi ẹ̀jẹ̀ yàn tó fi ń ṣe ètò tóun fi ń gba owó tó fi ń bá àwọn fámìlì ẹ̀ náà ó ti ń bọ̀ wá nìyẹn àsìkò ti tó. Ṣé tí àwọn aṣọ àṣẹ̀ǹdì wà yẹn ọ̀hún tí jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n sì ń play game fún àwọn Nàìjíríà. Àsìkò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ láwa o. Ìyá mi wọ́n sì ń play ní géèmù lọ́ sì ń play wọ́n wò pé káwọn tó ju yẹn sáwọn ọmọ Nàìjíríà wọ́n tún máa jẹ omi tí ní o. Ṣé títí ọdún yìí ọdún ẹ̀sán ni gbogbo wọn ló máa kábàámọ̀ àti senate president o àti president o àti kìnnìkan gbogbo wọn èsì wọn máa jáde lọ́dún. Ṣé ẹ ṣúọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn na prank. Màámi ẹ mọ̀ pé Nàìjíríà máa ń pè géèmù pẹ́ wà ẹ jẹ́ ká tún jókòó ní ọdún yìí o ká tún ju nǹkan tó máa rán Nàìjíríà. Ẹ mọ̀ pé màámi ìlú tí ìjọba yẹpa bá ti ń pe Ọlọ́run bá ti pe ànábì Jésù ní láéláé ó ti too much ìlú tí wọ́n ti pọ̀ jù. Ìlú Nàìjíríà yá mi jẹ́ kí pàápàá ọ̀tọ̀ ìlú rọ̀ ni ìlú àtọ̀jẹ ni ìlú tọ́lọ́ jẹ́ pé ó yá ọ̀tá Elédùmarè ó ti bínú sí ni. Gbọ́n tí Ọlọ́run bá sọ pé òun jẹ́ ṣé gbogbo àwọn tó wà ní sẹ́nẹ̀tì yẹn wọ́n ti mọ̀ pé táwọn ò bá ju nǹkan kan lẹ̀ fún ọdún tuntun ẹ máa fẹ́ fókọ̀sì àwọn. So ẹ ṣú ọ̀pẹ́ àyàwọn ò máa já àyàwọn ò máa já bí. Àyàwọn tó ẹṣẹ tí àyàwọn tó ń já ń bẹ̀ ká tó gbó ní 100% àyàwọn tó ń já ń bẹ̀ ojú 20% to 5% lọ ó lé ní gbogbo wọn ìyá mi máa yẹ wé sí i ó lé ní gbogbo wọn wọn ti fẹ́ ju ìdòwò kásìkò ká tún máa sinmi ṣùgbọ́n mi mọ̀ pé gbogbo wọn èyí tó yẹ pé ó máa sunkún ní ọdún yìí ló máa pọ̀ ìyá mi ẹ ṣe púpọ̀. Ẹ ṣe gan ni ẹ ṣe. Ẹ̀yin èèyàn mi bàbá wa yìí sọ wípé àwọn ọ̀rọ̀ tí àwọn senate president tó ń gbéra wọn ṣépè wọ́n ní na prank wọ́n ní kàjọ òní wọ́n lọ́kọ̀ wọn balẹ̀ wọ́n láyé àwọn òjá ẹ gbọ́ èyí tẹ́ ń wò mí kí ni àwọn senate àwọn house of assembly àwọn senate wa àwọn governors àwọn senators wa ẹ gbọ́ kí ni wọ́n gbé mì bàbá yìí sọ pé na prank pọ́kàn wọn balẹ̀ ọkàn wọn balẹ̀ níwájú Trump wọ́n lọ́kàn wọn balẹ̀ now àwọn Israeli náà ti wá sọ wípé àwọn ń bọ̀ o láti wá gbèjà àwọn Christian ní Nàìjíríà a dẹ̀ sọ fún yín a ní ẹ má sọ Nàìjíríà di battlefield. Papa be this so we no get another one our papa be this so. Now my papa be this so we no get another one now our papa be this so. Daddy Donald Trump now our papa be this so. You go live forever. Now our papa be this so. I love you so much. Now our papa be this so. Now our papa be this so. Yes, sir. Daddy Donald Trump. I dey tell people say you are my father. Don't boss my people. Ṣé lóòótọ́ ni ọkàn àwọn agbésùnmọ̀mí tá à ń pè olórí orílẹ̀-èdè wa ṣé lóòótọ́ lọ́kàn wọn balẹ̀? Because orí ibi tá à ń lọ yìí this thing go long o 2026 yóò fẹ́ gbà o 2026 yìí máa long o ẹ bá wa gbóhùn sókè this 2026 no wan gree for anybody. Ó gbọ́ àtọ̀ yín bàbá mi 2026 yìí kí lẹ rí pẹ̀lú violence tó kó dání wá sínú dání báyìí. Trump à ń gbọ́ yín sá. Hello. Hello. À ń gbọ́ yín mo ti gbọ́ yín ẹ kú iṣẹ́ náà ó bá ò lọ́dọ̀. A jọ ń ṣiṣẹ́ ni a dúpẹ́. Ẹ kú iṣẹ́ happy new year. I wish you the same o. Ọdún gíríngorì. Ọdún gíríngorì báwo? Bẹ́ẹ̀ ni ọdún gíríngorì ni. Tọ́ ẹ bá wa fìyẹ́ ẹ bá wa dá sétò. Ṣe rí ìyá wa díẹ̀ ni bàbá wa sọ ló gbìyànjú ọmọ kókó onú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí.
ọ̀tẹ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi à ń gbọ́ yín. Òye Nàìjíríà ti yé ọmọ òkókó ọmọ òòjọ́ òye Nàìjíríà ó ti yé. À ń bọ̀ sí. Bàbá wa bá wa sọ̀rọ̀ pápápá èrò pọ̀ tó wà lórí kọ́ọ̀lù gan. À ń bọ̀ sẹ́ni tó jẹ́ pé ó járúgbó kẹrí ibi tí wọ́n ń bọ̀rọ̀ wọn lọ lọ́ọ̀yà àwọn adájọ́ fún ara wọn ti mọ̀ wípé òfin tí wọ́n ń lò yẹn òfin bẹ́ríbẹ́rí ni àwọn gan ò bọ́ nú ẹ̀ àwọn tó jẹ́ adájọ́ ìlú ó sọ àwọn náà lọ́wọ́ kọ́ ṣùgbọ́n torí ìjẹkújẹ torí wọ́n lọ sí ambition fún 2027 òun ni wọ́n ṣe lè sọ̀rọ̀ ẹni pé wọn yóò jáde sí títì pé wọ́n fẹ́ protest wọ́n ti mọ̀ yìí pé wọ́n máa tún dọlọ́pàá síta. àwọn tó protest nílọrin pankẹ́rẹ́ náà fi ṣìjáàbù lórí wọn kúrò pankẹ́rẹ́. bẹ́ẹ̀ ni so gbogbo ọ̀nà ni wọ́n ń wá láti lè pa yín lẹ́nu mọ́ lọ́ pa everybody lẹ́nu mọ́ so kò sí nǹkan tó lè ṣe àwọn adájọ́ gan fúnra wọn mọ̀ pé òfin bẹ́ríbẹ́rí ni òfin amúnisìn ni ìkọ́lé ìdùnmọ̀rẹ́ kó ṣọ́ wa jálẹ̀ ọdún yìí ni. ẹ ṣe bàbá wa ìwúre tá a máa ṣe nìyẹn pé kélé ìdùnmọ̀rẹ́ ṣọ́ wa jálẹ̀ ọdún yìí. ẹ ṣe o Prince thank you for the gift. irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ń kó ara irú ẹ̀ pé wọ́n lọ sùn lé èyí oníyà wọ́n lè dé àkókò pọ̀ pẹ̀lú CDA ìjọba tó nígbà tí wọ́n ti gbé dé station nísìn area commander. Olúwọlé thank you o àwọn èèyàn fún mi ní nǹkan ọdún ẹ ṣe à ń gbọ́ yín sà. area commander ti náwó sí pé òun ní interest lórí kéèsì yẹn kókó wọn máa gbé bọ̀ nínú àárín Ìlọrin ṣe ti mọ̀ wípé wọ́n ti fẹ́ dowó òṣèlú bọ̀ wọ́n ti fẹ́ lówó agbára ọwọ́ Fúlàní òun ló ń lò kí gbogbo wọn máa rò pé aṣọ tá a fi nàyà dé wọ́n ti sọnù ó ń bẹ lókè àjà fúnyàwó gbogbo wa máa sùn ká máa sùn àbọ̀mí rẹ̀ nílé o. ẹ ṣeun gan ni ẹ ṣe sà. now lórí ibi tá a bá dé yìí ẹ ṣe gan thank you so much. lórí ibi tá a bá dé yìí sọ́kàn gún mi balẹ̀. Ayé kí n mọ̀ ń bọ̀ ayé kí n fi yín sí speaker. Now our papa be this so we no get another one. Ẹ bá gbóhùn sókè. Now our papa be this so yes sir. Ọmọ jẹ ọmọ lọ. Àbẹ̀ni ọmọ tí ò ṣe é pààrọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run igba ọdún kan ni o. Àṣẹ wà. Gbogbo àwọn ọmọ yín wọ́n máa tún làmọ́ yín lọ́wọ́. Àṣẹ o. Ẹ rí àdúrà wa ti gbà ẹ kàn jẹ́ ká máa jó ká máa yọ̀ ká dẹ̀ máa túbọ̀ máa fi àdúrà sí i. Àwọn tí ẹ rí tó jẹ́ white yìí kan tó lè sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan àbóyè wọ́n ti make up mind wọn. Àti bàbá wa níbí àti ti Israeli lọ́hùn. Ṣé mọ̀ pé ọ̀rẹ́ wọn wọ̀ Israeli ẹ̀rọ Ọlọ́run bá mi ìmọ̀tọ́ ní Israeli ló ń bọ́ Nàìjíríà. Àwọn olórí wa ọkàn wọn le wọn gbé ìṣùmí yẹn irọ́ ló wà ń bẹ o. tí èèyàn kan bá bá yín sọ ẹ̀yin mú sí onítọ̀hún ni o. Are you telling us pé wèrè are you telling us náà pé wèrè mọ mọ́tò? Ó mọ mọ́tò wèrè ò ní mọ mọ́tò wọ́n máa já dànù ni. Wèrè mọ mọ́tò. Àṣírí mo sọ fún yín. Gbogbo ẹnu mo fi sọ. Gbogbo ẹnu mo fi sọ. Ẹ máa wo fíìmù yìí ẹ máa wo bó ṣe ń lọ. Ẹ mọ̀ pé wọn ò ní lè wù tán. Ẹ kàn jẹ́ ká máa gbàdúrà. Ẹ wo irú ọmọbìnrin tí ẹ gbé program ẹ gbé kíní ẹ̀sìn yẹn. Tó bá tún lè rẹ́lòmíì tó tún lè ṣerú mérékù yẹn ọmọ tó sọ pé Trump tó yí yẹn ẹ jẹ́ kẹ́lòmíì náà tún ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ká lè fẹ̀mí ìmoore hàn. Tá a bá lè rí rálì ṣe ní Amẹ́ríkà ń bí pé gbogbo nǹkan tó ṣe fún wa ń kọ́ àmọ́ lórí o àkọ́kọ́ tiẹ̀ o. Àìmọye ẹ̀mí ló ti sèfò
ṣẹ́yìn rí Sàtánì Sokoto ṣe rí. àná ní bàbá ti sá kúrò ní pálásì àṣetánì Sokoto ti sá olóòtú kúrò ní pálásì bó ló wà lọ bá Ọlọ́run. ta ló ń bẹ tí ò sẹ̀ wọ́n máa bọ́ǹbù wọn mọ́lé ni mi rò pé máa wọ́n tẹ̀ ń wò yìí táwọn náà mọ̀. pé bóyá èèyàn kan ó fẹ́ fún wọn ní lífà yẹn ẹ má máa àfi tán bá fẹ́ pa ara wọn o wọ́n ṣe pọ̀ tó náà ṣe máa kú àwọn tí ò rán yàn. so alákọ̀ọ́kọ́ nìyẹn. then orí kejì a rí i pé kódà ní ilẹ̀ Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run ìgbà tí ayọ̀ náà bá máa dé wọn ní wáyé tí o. àṣẹ àti gbogbo wa àṣẹ àti gbogbo wa àṣẹ àti iṣẹ́ gbogbo tẹ̀ wa. ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan pẹ̀lú bí a ṣe mọ bí ìlú yìí ṣe rí bíìlì pẹ̀lú gbogbo ẹ̀ náà ẹ tún ń devote time láti sọ pé ẹ ṣáà máa ṣe program láti lè ṣe kó ilẹ̀ Yorùbá kúrò nínú ẹ̀rú Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ ìní àníwá yín tì. àṣẹ 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 ẹ ṣé bàbá mi. ṣe rí ẹ má ní ọ̀rọ̀ mi pọ̀ jù mo mọ̀ pé àwọn èèyàn pọ̀ lórí fóònù. àwọn èèyàn pọ̀. program bíi méjì wà tẹ́ máa ṣe o. ti ìfẹ́ ló dùn ní ọ̀dọ̀ yín ní Kwara State ọmọ kan ó jáde ó sọ̀rọ̀ láàárọ̀ yìí mo kàn ṣe mistake láti máa screenshot message kínní program ẹ̀yẹn ni àwọn tó ń ṣe iṣẹ́ aburú ní ọ̀dọ̀ yín ní Kwara State yẹn wọ́n ti gẹ̀ẹ́tì wọn o so ẹ ní láti ṣe program kan pariwo. mo láti rí fídíò náà màá rí fídíò náà. àwọn ọba ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn bòròrò lọ́jọ́ ń ṣe kínní yẹn so honorable tó ń ṣẹnu yamayama tẹ́ ń bínú sí gbà yẹn pé ó sọ̀rọ̀ tí òun fẹ́ǹsì wá Yusuf òun náà tí ó ti gẹ̀ẹ́tì àwọn ibi tí wọ́n arábìnrin yẹn tẹ̀dó sínú igbó ni o tí wọ́n bá jáde síta wọ́n kàn wá nájú ni so ayé ti gba àwọn bẹ́ẹ̀ yẹn so ẹ ní láti pariwo so gbogbo àwọn ọba tó ń jí gbé yẹn àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn arábìnrin yẹn ni o. àná ti gbé ọba kan nífẹ̀ẹ́ lọ́dún náà nísìn níjẹta àmì kíní yẹn ti dùn mọ́ wọn. 450 million náà ń béèrè 450 million. ọmọ tó ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú bí ó ṣe bí ara ẹ̀ ṣe le tó Ọlọ́run kó bá mi fún ọmọ náà lálàáfíà ọmọ tó gbìyànjú lọ́mọ lára àwọn bọ́ìsì yín bẹ̀ yẹn ni òun ló sọ̀rọ̀ ní àárọ̀ yìí tí mo wò pé ó wá ń pe Oríyọmí Hamzat ó ń pe Sowore ó ń pe Very Dark Man àwọn tó yẹ kó pè ní irú ẹ̀yìn yìí tí gbogbo di ó wọ̀dù máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọkùnrin lè má débẹ̀ ọkùnrin lè má lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin lè má lọ síbẹ̀. so alákọ̀ọ́kọ́ nìyẹn dé orí kejì tí ìyá Ọ̀ṣun tí wọ́n jó ilé ọ̀dọ̀ ẹ̀ ẹjọ ẹ bá wa béèrè lọ́wọ́ wọn o pé tó bá pé wọn ò fẹ́ kí ẹlẹ́sìn tó wà ní Kwara kan jẹ́ ká mọ̀ o kọ́ àwọn ẹlẹ́sìn tó wà ní Kwara kan relocate bẹ́ẹ̀ kán tó sọ ìyẹn ilé ibi tó ti ń ta gbogbo lẹ́kùnlẹ́jà ní Kwara kan bá wa lọ jó ibẹ̀ kán mọ̀ pé wọn ò fẹ́ èèyàn bẹ́ẹ̀. ní Kwara kan nílọrin because ní Kwara lọ́dọ̀ wa àwa ní babaláwo aláàfáà àní pásítọ̀. àbí kí ló fa orí burúkú eléyìí tó ń ṣe yìí màmá yẹn lòun ò kì í ṣe ọdún níbẹ̀ yẹn àbóyè yín sìn ẹ̀yin dẹ̀rẹ̀ nǹkan tí à ń ṣe ó ju ti màmá yẹn lọ ẹ wá lọ jó ilé tí ì ṣe yàrá 20 ó ga ọ wọ́n fẹ́ dá wàhálà lẹ ní Kwara o ẹ bá wa pariwo wọn o ká mọ ibi tí a máa yà sí o so bó dẹ̀ yẹ pé gómìnà dẹ̀ lọ́wọ́ sí kẹ̀ ká mọ̀ àti gbogbo àwọn tó ní àṣẹ ìlú Kwara o àbóyè yín sìn torí mi ìdúró eléyìí rí o ẹ ṣe o ẹ kó ètò. wọ́n ti lọ sunlé ọ̀yà oníyà then àwọn èèyàn ṣé ká gbé kọ́ọ̀lù sí àbí ká play ìyá yẹn ṣé ká gbé kọ́ọ̀lù sí fídíò ìyá yẹn ní àwọn oníṣẹ̀ṣe náà ti kóra wọn jọ wọ́n ṣàfẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ẹni àánú wọ́n fẹ́ dá ogun kalẹ̀ nílẹ̀ Yorùbá nọ́ọ̀tì náà ṣì ní mọ́ sáìdì ọ̀dọ̀ yín yẹn ẹ̀yin àti Trump àtàwọn nọ́ọ̀tì ẹjọ́ máa ṣe wèrè pẹ̀lú ra yín ní àwọn gómìnà bọ̀dá Trump ẹjọ́ torí ọlọ́yin olólùfẹ́ Yorùbá wuyì ẹ bá mi bẹ̀ bọ̀dá Trump ẹjọ́ torí Ọlọ́run tẹ́ bá ń bọ̀ ṣe rí ọ̀nà A wà ọ̀nà B wà ṣe rí ọ̀nà B yẹn lo àwọn náà jọ máa ń dírẹ́sì bákan náà wọ́n jọ máa ń wọ dàńdógó ni wọ́n jọ máa ń gbé òṣùká sórí ni ṣe rí ọ̀nà B yẹn oníkẹ́ bá wà á dẹnu kọ ṣe rí àwọn ọ̀nà A ìró àti bùbá wà ń wọ̀ ń bẹ̀ ìró àti bùbá là ń wọ̀ ń bẹ̀ kì í ṣe nǹkan kan àjọra wa ògún gbọ́ bí mo ṣe múra yìí àwọn ò lè múra bẹ́ẹ̀ àjọra wa àwọn oníṣègùn àwọn àáfàá àwọn pastors wọ́n wà ní ìlú tiwa tó ní kálukú dẹ̀ ń ṣe ẹ̀sìn ẹ̀ tí kò sí wàhálà ẹjọ́ àṣetánì Sókótó nìkan béèrè lọ́wọ́ wa wọ́n ní ṣé kìí ṣe pé àwọn tó sọ pé àṣetánì Sókótó kúrò láàfin allegedly wọ́n ní ṣé kìí ṣe pé ilẹ̀ Yorùbá ni wọ́n hide ẹ̀ sí ṣé kìí ṣe pé ilẹ̀ Yorùbá ni wọ́n gbé àṣetánì Sókótó pamọ́ sí
tó bá yẹ pé lóòótọ́ ló kúrò láàfin wọn ló ti bàbá ti jápa bí irú Trump wà lélẹ́ ìbá ìtòrí Ọlọ́run tẹ̀ tí wọ́n á tó Israel tó yẹ pé òun àti Trump òun àti Amẹ́ríkà báyìí náà ṣe wà àwọn Israel náà sọ pé àwọn ń bọ̀ wá gbèjà Nàìjíríà àwọn ń bọ̀ wá gbèjà àwọn Christian tó wà Nàìjíríà kí ni ìmọ̀ lọ́ǹgì gan o ó wà láàrin Ọ̀yọ́ Prince Royal kò lè sí lọ́yọ̀ mo jẹ́rìí kábíyèsí Ọ̀wọ̀ Adé kò lè sí lọ́yọ̀ kò lè sí ní Ọ̀yọ́ mo jẹ́rìí kábíyèsí Ọ̀wọ̀ Adé Ọ̀yọ́ báwo kò sí lọ́yọ̀ jàre ẹdẹ jàre ó wà ní Ìwó ó lè wà ní Ìwó ló wà Ìwó láti tájọ kó tó máa wà kò lè sí lọ́yọ̀ mo jẹ́rìí kábíyèsí Ọ̀wọ̀ Adé àṣetánì Sókótó ẹjọ́ yín tẹ́ wà lórí kílókè lórí TikTok bí àṣà yá yẹn ní TikTok ẹjọ́ lórí TikTok ẹ ṣe máa bọ̀ lórí YouTube ọgbẹ́ tẹ́ fún mi ní gift mo dúpẹ́ lọ́wọ́ yín gan Prince ẹ ṣé gan ọwọ́ yẹn máa lọ sókè àtẹ̀ntẹ́ fún mi ní gift ẹ ṣé ọgbẹ́ tẹ́ fún wa ní gift ẹ ṣé o Rashidi how times Rashidi how many times I call you mo kí yín gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi Abẹ́òkúta báwo kò lè sí l'Abẹ́òkúta kò sáà fanatic l'Abẹ́òkúta bọ́n wà ní sáà fanatic Muslims yẹn wà l'Abẹ́òkúta ni ẹ jẹ́ ká lọ sí kí lórúkọ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ìyá Ọlọ́ṣun wọ́n lè lọ sún lé ìyá oníyà wọ́n fẹ́ ìyá dé yìí wọ́n bá sì nǹkan bá mú ọ̀sán bá mú wọn gbé wọn wá ìmọ̀lẹ́ ẹlòmíì. gbogbo ṣé ẹ gbọ́ ìyá wí bí nǹkan bá máa ọmọ hàn ẹgbẹ́ ìdèdí ìyá mọ́ sọ ìgbọ́nà ni mo ń rán o ẹ wí bí nǹkan bá mú àwọn ọmọ hàn ẹ mọ́ kó wọn bọ̀ wá bá ìyá àwọn kúkúrú lọ́sàn-án gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru bí nǹkan bá máa ọmọ ẹ mọ́ kó wọn bọ̀ wá bá ìyá lóru bó bá dọ̀sán àwọn náà máa ní ẹ lè ṣe òrìṣà nílùú wa ṣùgbọ́n tí kò bá ṣàwọn ọmọ wọn ìyá ni wọ́n máa wù wọ́n wá bá òun ó ti padà get started ẹ ká kọ́kọ́ gbé kọ́ọ̀lù yìí bàbá yìí ti pè ká kọ́kọ́ gbé kọ́ọ̀lù yìí ìgbọ́mìnà ni wá o ẹ ṣeun bàbá mi ẹ ṣeun kàwú mi ìyá níbi nǹkan bá máa ọmọ hàn ẹ mọ́ gbé wọn bọ̀ wá bá yá ẹkùn bó o ní hello à ń gbọ́ yín o ẹ̀mí á sọ̀pọ̀ ẹ̀ kí lẹ rí sí Àṣetánì Sókótó àti Gúnmi ti dìlítì post kí lẹ rí sí àánú Gúnmi rẹ̀ ṣe ní èso àdúpẹ́ ẹ̀ ṣeun. gbogbo ilé mo dẹ̀ kí gbogbo ilé o. gbogbo ilé wọn kí yín o. àbọ̀ ló máa dájú lórí wa o. àṣẹ. ọdún yìí ó máa yabo fún wa o. àṣẹ. so lórí program tẹ̀sí yìí mo ní kí n contribute kóta tèmi. ẹ bá wa dá sí ẹ ti wọlé ẹ má tún introduce bẹbẹ dá sí ètò ẹ ti wọlé bẹ dá sí náà ni. nǹkan tí èmi rí sí wọn tó ṣẹlẹ̀ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tí èmi rí sí ni pé wọ́n fẹ́ bó ṣe ń lọ yìí wọ́n fẹ́ sọ di ìjà ẹlẹ́yàmẹ̀yà òun ni gbogbo nǹkan tí wọ́n ṣe especially nǹkan tí Ìlọrin fẹ́ fàyọ wọ́n sọ di ẹ̀sìn kan sọ di ìjà ẹlẹ́sìn òun nìkan tí gbogbo nǹkan tí wọ́n ń pò pọ̀ so àwọn ọmọ Yorùbá náà ni máa rọ̀ kán má jẹ́ kí wọ́n tàn wá torí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí òun ṣe nǹkan ìjà ẹlẹ́sìn-mẹ̀sìn Trump ti dé ó ti dé for good. Ó ti dé for good. Kí lẹ rí sí àwọn post tán ní Gúnmi dìlítì? Èso. Àánú rẹ̀ sàn ṣe mí. So ọ̀rọ̀ pé àánú ṣe yín kọ́ àbòsí ló ń ṣe ó dìlítì post ṣé òun ló ní ṣé Nàìjíríà ló ní Facebook ni ṣé Nàìjíríà ló ní íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti rí gbogbo nǹkan tó ń ṣe ìdẹ́nẹ̀ kí lórúkọ ẹ̀ pé kankan tó ṣẹlẹ̀ ní on the first tó jẹ́ pé àwọn ISWAP náà jáde satan claim pé àwọn náà ti fún Christian ní New Year gift
So gbogbo yẹn everybody gbogbo yẹn ni wọ́n ń rí sẹ́gbó òyìnbó gan ló sọ pé àyínà ti fún kí lórúkọ ẹ̀ ní new year gift ẹni ẹ̀dẹ̀gbọ́n kan tí Israel prime minister ẹ̀gbọ́n kan tó sọ nǹkan tó kàn ń bẹ̀ mí lẹ́rù òun náà ni pé gbàtí gbogbo ẹ bá dójú ẹ̀. ẹni tó bá ti wọlé kọ́ bá wa mute ẹ jọ ẹni tó bá ti wọlé lórí TikTok yẹn bá wa mute à ń gbọ́ yín sà. so gbàtí gbogbo ẹ bá dé ojú ẹ̀ tán nǹkan tó fẹ́ sọ dì òun ni ẹ̀sìn òun ni ìjà ẹ̀sìn. So a dẹ̀ ní láti especially gboru Ìlọrin yẹn nìkan lèmi ò trust. ẹ trust wo. Ìlọrin nìkan ni mi ò trust. àní ṣe trust wo à ń bèrè lọ́wọ́ yìí ìwọ ń kọ́ ṣe trust wo. àná ìwọ minority ni gbogbo àwọn yẹn. minority ni wọ́n kò sí kan tí mo fẹ́ dánwò. ẹ̀gbọ́n kan tí kí lorúkọ ẹ̀gbọ́n kan tí mo ní Gumi olórí burúkú tó ń pè rẹ̀ ní mufti Ìgbò ẹ̀gbọ́n kan tó ti sọ of recent ni minority ni but Ìlọrin yẹn gẹ́gẹ́ ní majority. nǹkan tó yẹ pé kí lorúkọ ẹ̀ ní nǹkan yẹ kó jẹ́ kí ó kéé sìn ìyẹn ẹlẹ́sìn tó lọ dólé ẹ̀ tó lọ lé tó lọ sọdún yẹn Ìlọrin ni so àwọn yẹn nìkan ni mi ò trust. bọ̀ pé gbogbo èmi ní Ìwó kí ni Ìwó tí ò tó 1%. ẹ fẹ́ fi ìwòwé Òṣogbo ni kẹ máa ní Ìkìrun kẹ máa ní kí lorúkọ ẹ̀ but Ìwó kò àmọ́ ni kò tara ẹran. Ìlọrin yẹn gẹ́gẹ́ òun ni pé àwọn Yorùbá tó wà níbẹ̀. bàbá bàbá wa mi kàn máa gbé yín wálẹ̀ mi o ẹ má bínú mi kí pé mi ò ráyè o. àwọn Ìlọrin yẹn òun ni kí ká tètè máa para ìwà rọ̀ fún kán má lọ fọ́ victim kán má máa rí i pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí o ìjà ẹ̀sìn ni o very soon nǹkan tí Gumi preach nìyẹn ó ti lọ delete gbogbo post yẹn sí ẹni tí ò mọ̀ ó wá pa àwọn ẹni tó mọ̀ tó wáyé pé kíní ni Turkey kóyìn bá ti Turkey Palestinian àwọn yẹn ló yẹ kó wá lọ ogun yẹn. bàbá wa ẹ ṣe gan ni ká tún gbé kọlọ lómi kó ṣe ó pọ̀ lórí àtọrí fóònù àtọrí TikTok àti ìgbà. ẹ jẹ́ ká parọ́ wa bí àwọn Ìlọrin tó jẹ́ Yorùbá ti wa wọ́n jẹ́ kó wọ́n lọ pé ẹ ṣe gan wa. ẹ ṣeun gan. bàbá wa Ṣọlá Jọ̀ǹbù wọn kọ́kọ́ fẹ́ ṣe ògbójú ẹ ṣe gan thank you for the super sticker ẹ ṣe gan wọ́n yá máa lọ sókè àpò ṣáṣámùlá òtún ìgbẹ́ àpò yín ò ní gbẹ lọ́dún tuntun tá a bọ́ sí ọdún ayọ̀ ló máa jẹ́ àtẹ̀yìn àti gbogbo wa pátápátá ẹ ṣé gan thank you for the super sticker keep up the good work my sister we are 3 in 1 Yoruba land okay Christian soft Muslims and Ìṣẹ̀ṣe God bless àwọn tó understand ìbílẹ̀ Yorùbá ṣe wà ní bàbá Adéyẹmí ẹ máa múra kalẹ̀ láti bọ́ sí Yorùbá wòye. ẹ ṣáà ní sùn ẹ jẹ́ ká play video yìí ẹ jẹ́ ká play video bá wa mute ẹ bá wa tap lórí TikTok lẹ́yìn tá à ń gbé wọlé lẹ ṣe ń jábọ̀ padà Ọlọ́run jẹ́ kẹ́ jábọ̀ lágbára lọ́dún tuntun la wà ẹ bá wa power tap lórí TikTok yẹn àbí ká máa bọ̀ lórí YouTube tá bá ṣe ń gbé àwọn èèyàn wọlé lórí TikTok ó ń jábọ̀ padà ẹ máa bọ̀ lórí YouTube ẹ má bínú TikTok yẹn bí wọ́n ti gbọ́wọ́ lé ní àṣetánì ṣòkòtò gbàtẹ́ wá ń bi mí pé wọ́n ní wẹ́ẹ̀sì àṣetánì ṣòkòtò bọ́lẹ̀ mi wá mọ̀ táṣetánì ṣòkòtò wà lọ báyìí torí ọlọ Prince God bless ẹ jẹ́ àwọn fún mi gift lọ́ntì yín ni àṣetánì ṣòkòtò àmọ́ bí tó lọ o ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ àwọn oníṣẹ̀ṣe náà ti yá jáde ẹ lè dógun ẹ̀sìn lẹ̀ Yorùbá ẹ lè dógun ẹ̀sìn lẹ̀ ẹ jẹ́ àgbọ̀. gbogbo wọn fẹ́ yáde yìí wọn bá sì nǹkan bá mú ọ̀sán bá mú wọn gbé wọn wá ìmọ̀lẹ́ ẹlòmíì. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àgbáyé ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́nu ìyá wa yìí kẹ́ dákun ẹ bá wa dìde lórí ọ̀rọ̀ yìí gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ni lérigun mẹ́rin àgbáńláyé ọ̀rọ̀ náà lẹ gbọ́ yìí o ilé ìyá wa tí wọ́n jó ẹ ké sí wọn ní Brazil wọ́n jó ilé ìyá wa o ilé ìyá wa tí wọ́n jó rèé ìyá wa Ọlọ́sùn nílùú Ìlọrin Àfọ̀njá ilé wọn tí wọ́n jó rèé o àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Kwara City wọ́n ti débí o gbogbo ilé nì bí ilé ṣe fi ara kara wọn ni tọjọ pé ilé tìyá yìí nìkan náà ló jó bí ilé ṣe fi ara kara wọn ni tọjọ pé ilé tìyá yìí nìkan iná lọ wá jó ẹ̀rí báyìí àwọn àfáàlú Ìlọrin Àfọ̀njá
àwọn ni wọ́n jóná lé ìyá ńlé o. A ti ṣàlejò gbà. Wọ́n jóná báyìí. Ẹni báyìí. A ti ṣàlejò gbà ńlẹ̀ Yorùbá o. Gbogbo ẹgbẹgbẹ lérè o. Wọ́n jóná lé ìyá o. A ti ṣàlejò gbà ńlẹ̀ Yorùbá. Wọ́n dáná sun lé ìyá. Gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ẹ dákun ẹ bá wa dìde o. Ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Ẹ bá wa dìde o. Ẹ bá wa dìde o. Ẹni oníṣẹ̀ṣe àgbáyé ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. Ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí o. Ẹ bá wa dìde o. Bàbá wa Adéyẹmí bá wa gbóhùn sókè. Ẹ má mọ̀ dógún lẹ́lẹ̀ Yorùbá o. Àjagun ẹ̀sìn. Àjagun ẹ̀sìn lẹ̀ Yorùbá ẹ dákun o. Ẹ má dógún lẹ̀. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa Adéyẹmí ẹ bá wa gbóhùn sókè. Mr. Rasheed ẹ bá wa mute. Bàbá wa Adéyẹmí ṣe wà ń bẹ Mr. Rasheed ẹ bá wa gbóhùn sókè. Mr. Rasheed. Kí yín náà happy new year. I wish you the same. Ọmọ bàbá olódòdé mi nípe iná àwọn olódò kù mọ́ ẹ má wọrí ọmọ bàbá olódòdé. Alẹ́ ń bá mi bí wọ́n ṣe gbé president Venezuela kó má lọ wá gbé dáàdì wa èèyàn ọmọ Yorùbá. Ẹ má jẹ́ kẹ́rù bá yín tẹ́ ẹ bá jẹ́ kẹ́rù bá yín pínrín bẹ́ẹ̀ bá yàgbẹ́ sára pínrín tí n bá gbọ́ ṣebí wọ́n ti ń sọ tipẹ́ breaking news ṣe bẹ́ẹ̀ ti rí ẹni bọ́ ṣe wọlé ó ń sùn ní pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n dẹ̀ ní kó dress up wọ́n dẹ̀ lọ after tán gbé lọ náà ju breaking news síta kí anybody má rò pé bóyá òun lágbára lórí ẹnìkan kan kò sí nǹkan tẹ́nìkan lè ṣe fóun. ó má lọ gbé dádì wá o. ó ń pẹ́ kan tó gbé dádì yín. ó má lọ gbé dádì wá o. ó ń pẹ́ kan tó gbé dádì yín. kí dádì yín náà ṣe the needful tó bá ṣe nǹkan tó dáa bó ṣe ń kìlọ̀ fún Maduro náà ni bó ṣe ń kìlọ̀ fún ní tí ò gbọ́ kí dádì yín ṣe dáadáa ṣe gbọ́ ọmọ Yorùbá ni mí but kì í ṣe pé mo ègéèsì wọn but kàn ṣe nǹkan ìwà tán wù ó dáa. kí lè náà dádì wa lè ṣe kí ni dádì wa lè ṣe. èmi ò mọ̀ kò kàn mí mi ò mọ̀ wọn ò mọ̀ mí rí mi mọ̀ wọ́n rí ìyẹn ni ẹ má bèè lọ́wọ́ mi ẹ kò ń bi ìyẹn gbàgbé yẹn ṣe rí ìwọ̀n tá à ń sọ yìí lórí ṣètánì Sókótó àkànbí ọmọ olódò jẹ́ dádì gbogbo wa. èpè ni máa ṣe ọmọ Yorùbá ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá gba ṣètánì Sókótó tẹ́ ẹ bá gbà mọ́ra tẹ́ ẹ bá gba ṣètánì Sókótó mọ́ra ẹ máa forí kó ègún ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá gba ṣètánì Sókótó mọ́ra pé ẹ fẹ́ ṣèfò ẹ̀mí ẹ̀ alálẹ̀ Yorùbá máa da fún yín alálẹ̀ Yorùbá á da fún yín gbogbo àwọn Yorùbá láti orí bàbá wa Awólọ́wọ̀ wá sórí àwọn bàbá wa Jásin orí wọn máa da fún yín tẹ́ ẹ bá gba ṣètánì Sókótó mọ́ra tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ bá hábò ẹ̀ tẹ́ ẹ bá sọ pé fẹ́ dáàbò bò Ọlọ́run á da fún yín orí àwọn tó ti jà fúnlẹ̀ Yorùbá orí àwọn tí Fúlàní ti pa orí àwọn tí Usman Dan Folio ti pa orí wọn á da fún yín nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá sọ mo mọ̀ pé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ a máa padà gbọ́ pínlẹ̀ Yorùbá náà gbé pamọ́ sí a máa padà gbọ́ olórí burúkú ẹ̀ ò sọ̀rọ̀ látìgbà tí kinní ẹ̀ ti ṣẹlẹ̀ ó dẹ̀ máa jáde síta a máa sọ̀rọ̀ sí yẹn máa bú ẹ̀yìn bàbá wa a máa jà ẹ̀ tún máa sọ pé àwa ọmọ burúkú ni wá àwọn sọ̀sán àgbàlagbà tó bá jẹ́ tí a bá padà gbọ́ tó bá tẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ gba ṣètánì Sókótó sá sí ọ̀dọ̀ tẹ́ ẹ̀ gbà mọ́ra orí àwọn bàbá Awólọ́wọ̀ bàbá Jásin orí wọn á da fún yín ilẹ̀ Yorùbá á da fún yín orí àwọn lọ́balọ́ba tó ti lọ á da fún yín níta máa sọ nìyẹn àwọn tá máa fà yín lé lọ́wọ́ nìyẹn àwa ò ní sọ pé báyìí ni ṣùgbọ́n àwọn yẹn orí wọn á da fún yín so bí wọ́n ṣe ń pa wá nílẹ̀ Yorùbá ó tẹ̀yìn bàbá wa lọ́rùn so tó bá ti pa wá tán wá gbówó wá fún yín ẹ̀dẹ̀ gbowó at the end of the day ànígbọ́n ọkàn mọ́ ọba kan náà sọ pé wọ́n gbé yẹn èlé náà sọ pé wọ́n ń bè lọ́wọ́ ọba yẹn wọn ò tí ì rí gbà náà wọ́n tún gbé kọ́pà náà wọ́n tún gbé kọ́pà náà ìṣẹ̀ṣẹ̀ ti gbọ́ tó bá yẹ pé wọ́n wọlé sọ́bẹ̀ sí pa ọba bí mẹ́rin ẹ̀ wá máa ké sí Ìgbòho ṣá àbí. bàbá mi jẹ́ mọ̀ wípé àwọn tí wọ́n gbé ní Kogi àwọn ìyá tó ń gbé ní church yẹn tí wọ́n gbé ní church tó yẹ pé wọ́n show ẹ ṣé o thank you for the gift o Yorùbá space ẹ ṣé gan ni àwọn tí wọ́n gbé ní church ẹ mọ̀ pé wọ́n ti gbà wọ́n 15 million ni wọ́n san wọ́n wá fún wọn ní ìyá méjì ẹ ṣé gan ni God bless you wọ́n wá fún wọn ní ìyá méjì kí ni lórí owó ni ìyá méjì ọmọ kéékèèké méjì 15 million ìyá kan níbẹ̀ Ọlọ́run jẹ́ kí ìyá yẹn survive ni àwọn ìyá yẹn ti gbẹ wọ́n ti dàbí skeleton wọ́n gbé wọn báyìí ni
15 million. So èèyàn mẹ́rin sọ 15 million nínú èèyàn 30 something. Tí gbogbo wá rí nínú fídíò live video kí ni yẹn mi lè ṣú ẹ̀ ní ẹ̀rù ń bà mí because lórí page mi ní tìbóyọ̀ ti report ẹ̀ ní I don't know ẹ̀rù ń bà mí gan ní yẹ kí lè ṣú ẹ̀. Tẹ́ bá rí àwọn ìyá yàtọ̀ ẹ tó bá fẹ́ fídíò yẹn tó bá ṣe tán má ṣe ṣòtò bóyá kẹ́ pè mí I will give you the video. Yes, ẹ send ẹ sí mi mo wà ní WhatsApp yẹn send ẹ sí mi. Mo ti gbọ́ 15 million. Kẹ́rí lóòótọ́ agbàdúrà pé 2026 kó da pé 2026 kó da kó sì sí rere ṣẹ́rí ń sìn ṣẹ́ tí ń rí bí 2026 táwọ̀ ṣẹ́rí bó ṣe máa rí ṣẹ́rí bó ṣe máa rí ọlọ́run túbọ̀ máa yí sókè ọlọ́run á yí sókè ń sìn Trump wọlé ń sìn àwọn kan jáde wọ́n ní kò yẹ kó Gúnmi olórí burúkú yìí náà jáde ó ní kí ló kàn pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà so kí káwọn máa fi Nàìjíríà jẹun káwọn máa fi Nàìjíríà ṣe ṣùfàyò wọ́n tún wí tọ́ wọ́n ní wáì tí wọ́n lọ pé Turkey nígbà tó yẹ pé Turkey náà ọmọ ìyá wọn ni Turkey yẹn ló sá lọ lákọ̀ọ́kọ́ ó lọ bá wọn negotiate pé ẹ wá gbà mí o tí wàhálà bá ṣe rí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ sọ kan fún yín tẹ́ ẹ bá dá wàhálà ìsílẹ̀ tẹ́ ẹ bá dá wàhálà ìsílẹ̀ ẹ máa rò pé bóyá àwọn tó wà níta máa gbà yín lẹ̀ ṣé rí ọ̀rọ̀ mùsùlùmí ní àgbáyé ibi táwa yìí nǹkan tí wọ́n dánwò ní àgbáyé ò dáa nǹkan tí àwọn ẹlẹ́rìn ti ń ṣe Christmas tó ti ń ṣe látọdún mọ́dún ẹ̀dẹ̀ lọ síbẹ̀ ẹ lọ destroy gbogbo nǹkan wọn. Ǹjẹ́ ẹ mọ̀ pé vice president Nàìjíríà kò kí àwọn Christian kú happy new year àti Christmas. aráàmù ni tó bá kí Christian aráàmù ni àwọn wèrè sọ́kọ̀ àmọ́ aráàmù ni Christmas light tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ lọ síbẹ̀ wọ́n lọ sọ̀nà sí ẹjọ́ ń turo Ọlọ́run kí ni gbogbo wọn yẹn lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá wa tẹ́ ẹ bá gba ṣètánà Sókótó tẹ́ bá gbà sílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá dá fún yín orí àwọn bàbá wa Awólọ́wọ̀ bàbá wa Jáṣin orí wọn á dá fún yín orí wọn á mú yín àwọn ọlọ́ba tó ti lọ orí wọn á dá fún yín. àṣẹ ẹ ká tún gbé kọ́ bàbá wa Adéyẹmí ẹ ti máa sọ̀rọ̀ ẹ bá wa gbó sókè lórí fóònù. àlàáfíà kú ọdún. A kú ọdún o ṣé lè yí kọ́ ni àṣetánì Sókótó sáwá ẹ jẹ́wọ́ o. Bẹ́ẹ̀ ni a kú oríire ni ṣe rí òmìnira kò ń rí bá a ṣe máa ń gbà á ṣe pé ńgbà tá a bẹ̀rẹ̀ sọ́gbù ní 2019 bẹ́ẹ̀ ni ńgbà tá a bẹ̀rẹ̀ sọ́gbù ní 2019 mo sọ nǹkan kan òmìnira rí bí ìgbà téèyàn start mọ́tò tó kúrò láti Èkìtì tó ń lọ Àbújá ni ẹlòmíì mọ́tò ẹ̀ á dákú lọ́nà tí ẹlòmíì sì máa dá Àbújá. Bẹ́ẹ̀ni. Ṣé rí àti ń dé promised land wa díẹ̀díẹ̀ ara àwọn nǹkan tó fojú pamọ́ ní ọ̀rọ̀ wa nírú àwọn Gúnmi wọ̀nyẹn pé pé àwọn Gúnmi yẹn náà wà níjọba tán ti ṣe military rí tán fi ẹ̀sìn bojú tán disturb progress wa èmi believe nínú power of prayer pẹ̀lú effort tó ní kálukú wa fi sí lọ́lọ́run fi gbàdúrà wa ilẹ̀ Sókótó gangan ibẹ̀ làwọn terrorists fojú pamọ́ sí tọ́lọ́ ń ṣe ìjàmbá káàkiri wọ́n ń gbé inú òkùnkùn ní Sókótó wọ́n lọ yin ìbọn sínú mọ́lẹ̀ Ọlọ́run dẹ̀ ti gba gbogbo ògo mo mọ̀ pé bọ́lọ́run ṣe máa gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa nìyẹn Iran ṣe mọ̀ pé ti Iran ti dé bá wọn bí tó ṣe máa dé bá ti àwọn ọ̀tá wa náà nìyẹn. ẹ mọ̀ pé ní ìranù ní sí wọ́n ti báàndì pé à ń wọ ìjáàbù. Bẹ́ẹ̀ ni mà. compulsory ìjáàbù ní Iran wọ́n ti báàndì ẹ̀ lánàá. Bẹ́ẹ̀ ni ṣe é péjì torí pé ọ̀rọ̀ bọ́ọ̀bù àwọn blast ibìkan ní Sókótó tẹ bá wo gbogbo àwọn Christian ṣe pé àwọn náà ti bẹ̀rẹ̀ sí í kígbe pé àwọn Christian làwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán kàn silence àwọn èèyàn ní gọ́gọ́ tí bòdẹ̀ tó fẹ́ káwọn èèyàn wa Yorùbá mọ̀ ni pé a fẹ́ akọ Yorùbá ò lẹ́sìn o ti sọ times without number o máa ń fi ti Yorùbá yìí wà ní kékeré wọ́n tẹ̀lé bàbá lọ sí church. Bàbá mi àfáà ni bàbá mi o. Bàbá no wọ́n tẹ̀lé màmá lọ sí church ní kékeré nígbà tán dẹ̀ dàgbà màmá ní tó bá jẹ́ ẹ fẹ́ máa tẹ̀lé bàbá lọ mọ́ṣáláṣí o gbogbo yín dẹ̀ tẹ̀lé ṣùgbọ́n bàbá gbọ́n o bàbá ò gọ̀ o bàbá ni màgbẹ́ni tó yẹ máa ṣe oúnjẹ sàárì fóònù yẹn ó bá já o ìtorí màmá ló ń ṣe oúnjẹ fún bàbá bàbá ò dẹ̀ jẹ́ kí torí ẹ̀sìn kó divide ilé o nǹkan tó bá lè mú Mr. President
that is the last honor téèyàn lè fẹ́ nígbèsí ayé ẹ̀ tó bá lè ní ìyàwó Christian tó ń dẹ̀ jẹ́ Muslim tí ó dẹ̀ jà àti Rẹ̀mí tí ó dẹ̀ jà èmi ò rí ẹni tí ò tí ì jẹun kánú kan tó nira ẹ̀ lára ní less than few months back mo rí i pé àwọn Halloween wọ́n wá ṣe àwọn àjẹ́ wọ́n wá ṣe carnival ní Saudi Arabia tó bá jẹ́ Nàìjíríà àti bí 4 years ago náà ti ń ṣe Halloween ní Saudi àti 4 years ago bẹ́ẹ̀ ni tó bá jẹ́ Nàìjíríà ni wọ́n máa sọ òkúta pa gbogbo wọn ni sítorí bẹ́ẹ̀ mi mọ nǹkan tó ń ṣe àwọn èèyàn wa wọ́n kàn nira wọn lára Ọlọ́run ò ní PA o Ọlọ́run ò ní PA kò sẹ́ni tó máa sọra ẹ̀ ní PA Ọlọ́run àwọn nǹkan tó wá ń dùn mí ni pé àwọn gan tán lórí ọ̀fẹ́ tó pọ̀ ìyàwó wọn nǹkan tó bá wù wọ́n ní ẹ̀sìn tó ń sìn nǹkan tó bá wù ọkọ ló ń ṣe ẹ jẹ́ kí n sọ fún yín à ń ṣe ṣọ́ọ̀ṣì wa lọ́wọ́ Christian àwa Muslim àfà Ọlọ́run bá mi túbọ̀ help ẹ̀ òun ló bá wa lọ sọ́dọ̀ ìjọba tó bá wa gba wájú tó bá wa gba ẹ̀yìn gbogbo owó tó yẹ ká san tó bá wa bẹ̀bẹ̀ tán bá wa reduce ẹ̀. bàbá wa kí lẹ rí sí Sheikh Gumi tó delete gbogbo post against America ṣé ẹ̀yin náà gbà pé wèrè mọ mọ́tò oníkálukú mọ̀kọ́ yẹ. ẹ̀yin ò kì í ṣe bẹ́ẹ̀ mà ṣe rí tí ìwọ bá ṣe rere ara ò á ya ọbí àbàbá máa sọ kinní kan á ní the day of reckoning is coming kò ṣe gbogbo eléyìí tí òun El-Rufai ṣe ń gbà yẹn tí El-Rufai ní anybody tó bá wá black bag náà máa fi post wọn ṣé èrò òun ò gbé tí àlè èèyàn bá ju bàbá èèyàn lọ bàbá náà máa pé o àlè ìyá èèyàn tó bá ju bàbá èèyàn lọ bàbá náà máa pé bẹ́ẹ̀ ni Amẹ́ríkà sọ fún ẹ pé Amẹ́ríkà lè ṣù tí ò wọ bàtà tó ń lé ọmọ nínú náà ó tún wá lọ wọ canvas Amẹ́ríkà ní òun bọ̀ wá ṣàlẹ̀ yìí ẹ̀yìn níbo ló máa gbà ńgbà tó dé mélòó nu wọn ló dúró. wọ́n ti ta bíọ́bíọ́ ó dẹ̀ pé tààrọ̀ yìí ti Venezuela tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí yẹn ló bà gbogbo wọn lẹ́rù. ṣe rí wọ́n ṣe ń mẹ́yẹ bọ̀ lápò ni ibi tó máa já sí Ọlọ́run nìkan ló yé nítorí ó pẹ́ tí Amẹ́ríkà ti fẹ́ gba Nàìjíríà lọ́wọ́ British tí ò ráyè Amẹ́ríkà dẹ̀ ti wọ Nàìjíríà sí láti gbà lọ́wọ́ British ẹ lọ ṣe research yín. but now the American British. now nísìn àwọn Israel àti Amẹ́ríkà ti collabo nísìn Israel náà sọ pé òun ń bọ̀ ní Nàìjíríà fẹ́ wá gba àwọn Christian kalẹ̀ ẹ má yẹ kán fi ìyá Yorùbá wuyì tí òjò bá pọ̀ lápọ̀jù ilé ekulejò máa sun. ẹ tó wò yẹn pa. tí òjò bá pọ̀ lápọ̀jù tó òjò rọ̀. tí òjò bá pọ̀ lápọ̀jù ilé ekulejò máa sùn. ilé ejò máa sùn. eku àtejò dẹ̀ kì í ṣọ̀rẹ́. bẹ́ẹ̀ ni nígbà tí òjò bá pọ̀ tó ti gba ilé ejò ṣé ejò níwábì kan tó máa sùn ilé ejò ilé ekulejò máa sùn ilé ọlọ́kọ̀ dẹ̀ máa ilé ọlọ́kọ̀ máa sùn gbogbo àwọn yẹn ṣe bí wọ́n tàn wọ́n ní tìtorí owó tó ń gbà ní Saudi Arabia free money Saudi Arabia I need the university bí I need the nursery and primary school bí I need the college of medicine I need the school of nursing wọn rí yẹn béèrè ẹ máa ní kán kọ́ mọ́ṣáláṣí fún yín ẹ máa fowó yẹn ẹ máa ṣe 419 with ẹ̀sìn. ẹ jẹ́ ní kálukú ẹ jẹ́ kó ní kálukú kó gbé ìgbésí ayé ẹ wo wọn lọ sun ilé ìyá olóòṣà nílọrin ṣé ìyẹn ni ìyẹn ló kàn yín kàn ẹnikẹ́ni tó bá sun léèyàn. ọwọ́ mi ló tẹ o mo gbọ́wọ́ dé tẹ̀tẹ̀lẹ̀ mo ṣe gbọ́wọ́ kú ọwọ́ mi ló kọ̀ tiẹ̀ mi kì í parọ́ ẹnìkan ń béèrè nọ́mbà mi ní comment section ẹ bá mi kọ nọ́mbà mi sí comment section please plus nọ́mbà mi ló lọ ń sàlẹ̀ yìí 185020573 WhatsApp nìkan wọ́n ní tí òjò bá pọ̀ lápọ̀jù ilé eku ní ejò máa sùn Yorùbá pé púpọ̀ Yorùbá àti pé jù ṣé mo pé ejò kì í fi ojú rí eku tójò bá rí eku báyìí ó máa fẹ́ jẹ ṣáá ni ṣùgbọ́n tójò bá pọ̀ lápọ̀jù inú ilé eku lejò máa sùn kábíyèsí Ọlọ́run níbi tá a bá dé yìí nísìn níbi tá a bá tọwọ ẹ bá mi tẹ nọ́mbà mi sí comment section Israel are Muslim but are skeptical about the case God bless you now ẹ má jẹ́ kí ogun wàhálà tí wọ́n fẹ́ dá kalẹ̀ yìí
torí tí Israel bá wọ Nàìjíríà ẹ jẹ́ kí Israel fèsì nọ́ọ̀tì tí Amẹ́ríkà bá wọ Nàìjíríà ẹ jẹ́ kí Amẹ́ríkà fèsì nọ́ọ̀tì as usual kọ́sítọ́mà dáadáa ni wọ́n ẹ jẹ́ kí wọ́n fèsì nọ́ọ̀tì ṣe lẹ́yìn ọmọ Yorùbá tẹ́ bá gbà bọ̀dé fún wa ńlẹ̀ Yorùbá tẹ́ bá torí ẹ̀sìn gbà bọ̀dé ńlẹ̀ Yorùbá a máa fà yín bọ́ta ni o ògùn gbọ́ ẹ̀yin tèmi are you with me am I making sense because ní jẹ́ kí wọ́n sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ ogun o èyí tó bá mọ̀ wípé ẹ fẹ́ gbèjà àwọn brothers yín ẹ fẹ́ gbèjà àwọn sisters yín ẹ fẹ́ ṣe ẹ̀sìn ẹ máa lọ nọ́ọ̀tì àyè wà fún yín bẹ́ẹ̀ tí Israel Amẹ́ríkà ti kẹ́rù wọn dé sí nọ́ọ̀tì nsìn tí Israel náà bá ti kẹ́rù wọn dé ẹ fèsì wọn ẹ gbọ́dọ̀ gbà ó ẹ jẹ́ kó yé ẹgbẹ́ Gumi ti sọ wípé Trump ó ní ẹni tí ò mọ̀ ní tó fẹ́ máa pa àwọn tó mọ̀ àwọn terrorist náà mọ́ àbí okay fine ẹ̀yin náà ẹ tẹ̀lé Gumi ẹ jọ lọ sí nọ́ọ̀tì ẹ lọ fa mọ̀gán náà ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fi ẹ̀sìn wọlé sílẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí wọ́n sọ ilẹ̀ Yorùbá di battlefield a máa nawọ́ yín síta ni o ṣe pé láyé ìgbà tó àwọn OPC ń pa àwọn olè àìmọye àwọn tó mọ ọmọ wọn bọ́ta pétọ̀ olè ní ẹ tètè mọ́ ọmú lọ kò yín bọ́ta ni o kó má di pé ìyálàyà yín kan ló ń ṣe yín bàbá yín kankan ló ń ṣe yín kó má di bẹ́ẹ̀ o Yorùbá wu yìbò ní ṣé mo wíire ṣé rẹ́dí àti fọlọ́ntírìlì pétọ̀ lóòótọ́ ọmọ Yorùbá lẹ pera yín bó ti jẹ́ pé mẹ́rin nínú yín wèrè ọmọ Fúlàní ni yín point yín out ni sòsé point yín fún Trump kó mọ̀ wà yín lọ ní kí ló kọ president Israel a máa pe president Israel ẹ̀yin ní o kó wá kó yín kó máa wù yín lọ ẹ lè kó yín kúkú bá wa ní ilẹ̀ Yorùbá bá mi bá wa gbóhùn sókè nílẹ̀ Yorùbá nígbà kẹ́kọ̀ọ́ bá wa gbóhùn sókè bàbá wa. so Yorùbá wo mo yẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Ọlọ́run á mú wọn because ó ti pẹ́ tó ti ń pariwo and again ẹ jẹ́ kí n já yín sìn kankan ní ó ti di ọ̀sẹ̀ kan sìn ní ká sọ ṣé mọ̀ pé Somali àwọn kan wà lára Somali bí nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà ní Igbo àti Yorùbá wọ́n wá ń jà wọ́n láwọn fẹ́ kúrò wọ́n ní gbogbo nǹkan wọ́n ní parliament wọ́n ní gbogbo nǹkan wọn passport everything wọ́n lówó wọn still yet world ò recognize wọn both international and local wọn recognize wọn UN àti kíni wọn nísìnyí Israel ti liberate wọn wọ́n ti free báyìí sìn orúkọ tó ń jẹ́ ní Somaliland wọ́n ti free sìn wọ́n ti jubilate láti bí last week sí wọ́n ti jubilate wọ́n ti free ṣe rí liberation bọ̀ lẹ́ Yorùbá tẹ́ bá padà lọ wo kíní yẹn ó ní news kan tí wọ́n gbé ń bẹ̀ àṣírí kan tún bẹ̀ wọ́n ní reason tí wọ́n ṣe gbà kí wọ́n lọ ń gbà yẹn ni pé tí wọ́n bá àlá wọn kí wọ́n lọ many small country máa jáde lára Africa wọ́n ní many small country ó máa jáde lára Africa tí n bá ṣe tán sí yín máa sẹ̀ǹdẹ̀ sí yín ó wà lọ́wọ́ tèmi ṣóyè yín máa sẹ̀ǹdẹ̀ sí yín so kíní yẹn sì yín ó máa fún many Africa country tí wọ́n ń jà òmìnira tó ti wò pé ṣàlẹ̀ rí kíní ìgbà ó máa fún ọ ní courage sí. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ kan ní. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ.
àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.